Tani o? Níbo ló ti wá? Àwọn onímọ̀jà náà kù lọ́jọ́ òbí títí gbọ̀n iná fojú wọn náà kú ìjìnlẹ̀ ọmọ àgbàdọ́jà. Àwọn onímọ̀jì jàdí ọ̀nà. Wọ́n jàdí ọmọ olúwa mi. Késárì 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 kí ló ń tà ń pè ní Késárì ẹ̀yin ará ilé gbogbo wa láti wo Késárì àkọ́kọ́ tí Ibrahim Yekini gbogbo wa mọ̀ sí ìtẹ̀lẹ̀ tó ṣe kí ló ń tó rò débi Késárì ẹ já kí Ibrahim Yekini tá mọ̀ sí ìtẹ̀lẹ̀ ẹ jẹ́ akíkú iṣẹ́ pókú ọpọlọ takuntakun tó lò tó fi gbé sinimá Késárì jáde ẹ̀yà ara ilé kí là ń pè ní Késárì kí ni Késárì jẹ́ kí ló túmọ̀ sí Késárì kí ni nǹkan tó túmọ̀ sí Késárì gan ẹ̀yà ara ilé mò ń bọ̀ náà. Hey guys, owó là á gbé bí náà àwọn ajá náà no time to time. Where's the money? Guy, here no be like place where money dey. Ilẹ̀ sọ fún pé here no be like where money dey báwo náà. Bọ́lá ló fọ money náà. Èmi ò wá sí láti wọlé yìí. Ẹ fara balẹ̀ tí o bá sọ omi. ẹ̀yin ará ilé gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ kí ni nǹkan tá à ń pè ní Késárì kí ni nǹkan tó túmọ̀ sí Késárì ta ló ń jẹ́ Késárì gan eré tí ìtẹ̀lẹ̀ ń ṣe yìí kì í ṣe pé ó ṣe ń bẹ̀rẹ̀ Késárì Késárì kan ń bọ̀ lọ́nà tá à ń pè ní Késárì the king ẹ wò ó mo fẹ́ kó yé wa lẹ́nìí èyí la máa mọ̀ nǹkan tó ń pè ní Késárì kí làwọn ìtẹ̀lẹ̀ ń rò tó fi ṣiṣẹ́ Késárì gbogbo ìwà tí ìtẹ̀lẹ̀ ń wù nínú sinimá yìí ìwà Késárì gan-an ló ń wù ṣùgbọ́n àwọn àṣìṣe kan wà bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ènìyàn tá à ń gbé síra wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn tá à ń pè ní Késárì Késárì èèyàn ni kì í ṣe áńgẹ́lì kì í ṣe ẹbọra kì í ṣe spirit rárá èèyàn bíi tiwa ni Késárì mo fẹ́ kó yé wa ẹ̀yin ará ilé ẹ má jẹ́ àgbé wọn síra torí ọ̀pọ̀lọpọ̀ ò ní òye ẹni tá à ń pè ní Késárì àtẹni tá à ń pè ní Sátánì ọ̀tọ̀ ní Sátánì ọ̀tọ̀ ní Késárì wọ́n yàtọ̀ síra wọn èèyàn ní Késárì Késárì the king ń bọ̀ lọ́nà tó bá ti jáde màá fẹ́ ká lọ wò ó torí Késárì a lè fi ìjọba Késárì a lè fi wé ìjọba olórí orílẹ̀-èdè yìí nígbà kan Abacha ẹ̀rí bá Abacha ṣe ń hùwà ẹ̀rí bó ṣe ń lo ipò ẹ̀rí bó ṣe ń fàmílétè tutọ́ kò sẹ́ni tó lè mú nígbà náà agbára yìí pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ á jùyàn sínú ìwò kìnìún á ní kó lọ èèyàn pa gbogbo agbára yìí ló lò tí ìpàdé kékeré wá pọ̀ bẹ́ẹ̀ ni ìjọba Késárì ní ilẹ̀ Rome ọ̀pọ̀lọpọ̀ lérò pé Késárì àbí ẹ̀mí òkùnkùn ni ọ̀pọ̀lọpọ̀ tí ń gbé síra wọn Késárì yàtọ̀ sí Júdásì ó yàtọ̀ sí Sátánì pátápátá ọ̀tọ̀ ní Sátánì ọ̀tọ̀ ní Késárì Késárì la lè pè ní agbàlọ́wọ́ Mary baálẹ̀ jòntolo afipámúnisìn afipá gba ẹ̀tọ́ lọ́wọ́ èèyàn òun lórí ogun amúwọn-lẹ́rú ọba ní Késárì jẹ́ nílùú Rome lórí ìrun ilẹ̀ Yorùbá báyìí a mọ̀ pé Ilé Ifẹ̀ ni ọba tó ń jẹ nílé Ifẹ̀ la mọ̀ sí Ọọ̀ni ṣùgbọ́n orúkọ Ọọ̀ni tó ṣẹ̀ wá jẹ báyìí òun la mọ̀ sí ẹni ìtàn Ọ̀jájá ṣùgbọ́n Ọọ̀ni ni gbogbo wa mọ̀ ọba Ilé Ifẹ̀ sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni nílùú Rome orúkọ ọba wọn ni wọ́n ń pè ní Késárì ṣùgbọ́n wọn lórúkọ tí wọ́n jẹ́ Késárì ọba ni
afipámúnisìn ni, a lè pè ní olè, a lè pè ní wọ̀nbíà, a lè pè lábàtẹnijẹ́, ogun ẹ̀ pọ̀, afipágbowó orí ni, gbogbo nǹkan ló pé sí lára, a tún lè pè lórí olè. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, ẹ̀yin ará ilé, Késárì tá à ń sọ̀rọ̀ nípa èyí, ẹ wo gbogbo bí Ìtẹ̀lẹ̀ ṣe ń ṣe nínú fíìmù ẹ̀, ẹ wo àwọn ìwà tó ń wù, ẹ wo àwọn ìwà jàmbá tó wù káàkiri, ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn, ẹ wo àwọn ìbínú ìwà tó wù káàkiri. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Késárì ṣe ń hùwà. Késárì ń ṣẹ̀mí òkùnkùn o, pé a lè má rí o, èèyàn ni o, ó yàtọ̀ sí Sátánì. Àwọn sinimá, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, àwọn sinimá àwọn Yorùbá tí wọ́n ń ṣe sinimá àgbéléwò tí wọ́n ṣe, ẹ jẹ́ ká kí àwọn ọ̀tẹ̀ yìí tí wọ́n gbé sinimá jáde yìí, ẹ jẹ́ ká kí wọn kúṣẹ́ pẹ̀lú ọpọlọ tí wọ́n lò. Tá bá lọ wo Késárì the King tó ń bọ̀ yìí, tó bá ti jáde, ẹ rí iṣẹ́ takuntakun, ẹ rí iṣẹ́ akitiyan, ẹ rí gbogbo bí àwọn òṣèré ibẹ̀ ṣe fara ṣiṣẹ́. Ẹ jẹ́ ká tún ní director ibẹ̀, yóò tí ní best speaker, tí sinimá ẹ̀ bá ti jáde, Késárì the King, ẹ jẹ́ ká lọ wò ó. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, Késárì ó wà ní Bíbélì, ọba ilẹ̀ Rome. Àwọn ìwà wo ni Késárì wù? Tá bá lọ wo ní ìwé Matthew chapter 22 verse 17 to 22, a sọ̀rọ̀ nípa Késárì nígbà tí àwọn èèyàn wọ́n wá bá Jésù Kristi, wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ pé kán sanwó owó orí fún àwọn tó fipá ń gbowó yìí. Wọ́n fẹ́ mọ èrò ọkàn Jésù pé kán san àbí kán má san. Jésù Kristi dá sọ fún wọn pé òun bèrè ọkàn yín, ẹ̀yin alágàbàgebè wọ̀nyí. Ó wá ní kán mú owó yẹn wá, wọ́n wá fún nìkan ní owó yẹn. Ó ní àwòrán wo ta náà yà sí ara owó yìí? Wọ́n ní àwòrán Késárì ni, èyí tó jẹ́ ọba wọn ní Róòmù nígbà náà. Ó wá ní tó bá wá rí bẹ́ẹ̀, ó ní ẹ fi ohun tí ṣe ti Késárì fún Késárì, kẹ́ fi ohun tí ṣe tọlọ́run fọlọ́run. Dàsmítò ṣe pé ẹ fún Késárì lówó nǹkan tó béèrè, ẹ fún lówó ẹ̀ padà, torí àwòrán ẹ̀ gan-an yà sí, ó tún fẹ́ gba nǹkan ẹ̀ padà, ọ̀dọ̀ ni kẹ́ fún. Ẹ bá láwọn ìwà títẹ̀lẹ̀ wọn wù nínú Késárì tó ń ṣe, àfipá gba nǹkan ni. Bẹ́ẹ̀ ni, àfipá gba nǹkan, kó lu jìbìtì, kó jalè, kó fa wàhálà, kó pààyàn. Bẹ́ẹ̀ ni tọba Késárì nílẹ̀ Róòmù. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ̀rọ̀ mi lọ, Késárì yìí ó jẹ́ abàmì èèyàn, kì í ṣe pé abàmì pé ó lè pòórá àbí wọn ò lè pa. Késárì ń kú torí èèyàn ni. Sátánì nìkan la àti lè gbọ́ ikú rẹ̀, ó kò lè ní farapa ṣùgbọ́n kò lè kú. Ó dìkẹyìn ọjọ́ kọ́lọ́run tó mú. Ṣùgbọ́n Késárì ẹni tí wọ́n lè pa ni o, ẹni tí wọ́n lè mú ni o, èèyàn ni o. Ṣùgbọ́n tẹ́ bá ń wo àwọn sinimá tí Ìtẹ̀lẹ̀ ń ṣe lórí Késárì, tẹ́ bá wọlé tó ṣe tẹ́lẹ̀ lọ, a rí i pé Késárì wọlẹ̀, ó ní kílẹ̀ bòun láṣìírí, ó wọlẹ̀ lọ. Ṣé Késárì ti wá jáde ni nínú Késárì the King tó ń bọ̀ lọ́nà yìí? Ṣé ó jáde nínú ilẹ̀ padà ni tó tún wá bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀? Ṣé wọ́n wá padà tẹ̀ ni? Ṣé wọ́n padà pa ni? Ẹ̀yin ará ilé, ẹ máa rí ìrànwọ́ nínú Késárì the King tó ń bọ̀ yìí. Báwo ló ṣe ṣe? Ṣé ó sì ń lò ìjọba yẹn, ìjọba múnisìn, ìjọba ẹrú ẹ̀, ṣé ó sì ń lò ó lọ ni? Tọ́wọ́ ò ti fi ìtẹ́. Ṣé wọ́n wá tẹ̀ nínú Késárì the King tó ń bọ̀ yìí? Ẹ jẹ́ ká lọ wò ó tó bá ti jáde. Ẹ jẹ́ ká lọ wò ó, káwọn nǹkan tó ṣẹlẹ̀ sí ìgbé ayé Késárì. Bóyá nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ọba ní ilẹ̀ Rome, bóyá ló padà ṣẹlẹ̀ sí torí àti ìmọ̀ òpin ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún yín, Késárì ẹni tó lè kú ni o. Mi ò mọ̀ bó ṣe lágbára tó, ọwọ́ máa padà tẹ Ibrahim Yekini tá a mọ̀ sí Ìtẹ̀lẹ̀ inú Késárì. Kò sí bí Késárì ṣe lè gbọ́n tó, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ gbọ́ mi dáadáa. Inú sinimá tó ń bọ̀ yìí, ọwọ́ máa tẹ̀ ẹ́, ọwọ́ máa bà ẹ́, tó bá wọnú ilẹ̀ ó máa jáde, tó bá wọnú òkè wà á jáde, torí agbára ọwọ́ máa ká ẹ. Ẹ wo gbà tí Késárì ti ń bọ̀, return of Késárì jáde, Késárì míì tún jáde, pàpà síbẹ̀síbẹ̀ wọn ò tí ì rí mú. Inú sinimá tó ń bọ̀ yìí, Késárì the King tó yẹ ọ̀ pé ó ti wọlẹ̀ nínú Késárì àkọ́kọ́ tó kọ́ jáde gbẹ̀yìn, ó wọlẹ̀, ó ti padà tún jáde. Mo mọ̀ pé bí eléyìí tó ń bọ̀ yìí, Késárì the King tó ń bọ̀ yìí, lọ́wọ́ ti máa tẹ̀. Ẹ̀yin ará ilé, tí sinimá yìí bá jáde, ẹ jẹ́ ká yẹ̀ tí lọ wò ó, ẹ jẹ́ ká yẹ̀ tí lọ wò ó, ẹ jẹ́ ká kí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀
ẹ jẹ́ ká kíkú iṣẹ́. Késàrì ẹ̀yin olólùfẹ́ Romoke TV tí a fẹ́ máa rí wa wò lóòrèkóòrè ẹ jọ̀ọ́ ẹ lọ comment sórí program yìí ẹ like ẹ share ẹ dẹ̀ subscribe yẹn wà very very important fẹ́mi àti rẹ láti máa rí àwọn eléré orí ìtàgé tí à ń gbé wá tí à ń sọ̀rọ̀ nípa iṣẹ́ wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ fún wa o, Késàrì yàtọ̀ sí Sátánì o. Gbogbo agbára tí ìtẹ̀lẹ̀ ń lò yìí fake ló máa padà bọ́ sí o, torí wọ́n padà máa tẹ̀ at the end of the day. Késàrì máa ń kú, Sátánì ni ò kì í kú. Ìpàdé nínú sinimá Késàrì the King.